ìwọ á ní ìdákọ̀ró tó dájú nínú irú mi àti jíyàyè nígbà tí ikùn wò mí bá dìde ìdákọ̀ró rẹ̀ á lè dúró. Ìdákọ̀ró ń bẹ fún ọkàn wa bó ti wù kí jìnnà létò. Jésù lápáta tí kò lè yẹ̀ lórí àpáta yìí fẹ́rẹ̀ là ń dúró. Àti gúnlẹ̀ sí èbúté ìsinmi kò séwu àbẹ́ lọ́wọ́ Olúwa. Òkun ìfẹ́ tó fi fà wá mọ́ra kò sí ìjì tí ò lè fàjà. Ìdákọ̀ró ń bẹ fún ọkàn wa bó ti wù kí jìnnà létò. Jésù lápáta tí kò lè yẹ̀ lórí àpáta yìí fẹ́rẹ̀ là dúró. Àdúró ṣinṣin kò sí ẹ̀rù mọ́ àwọn ọ̀tá wa ní ojú yóò tì. Kò sí igi tó lè bà wá lẹ́rù. Àwa ní ìdákọ̀ró tó dájú. Ìdákọ̀ró ń bẹ fún ọkàn wa bó ti wù kí ìjìnnà létò. Jésù lápáta tí kò lè yẹ̀ lórí àpáta yìí fẹ́rẹ̀ là dúró. We have an anchor that keeps the soul steadfast and sure while the billows roll. Fast into the rock which cannot move, grounded firm and deep in the Savior's love. Ìdákọ̀ró ń bẹ fún ọkàn wa bó ti wù kí ìjìnnà létò. Jésù lápáta tí kò lè yẹ̀ lórí àpáta yìí fẹ́rẹ̀ là dúró. Amen. Are you standing on the solid rock of Christ? Jesus is real. Heaven is real. Hell is real. Choose Jesus today. God bless you.